Ìkìlọ̀ ìran tó tún lágbára rèé fún Pastor Enoch Adeboye ti ìjọ Redeemed Christian Church of God látẹnu wòlíì Ezekiel. Mo lérò wípé gbogbo wa la mọ̀ wòlíì Ezekiel dáradára. Wọ́n ṣe máa ríran sí àwọn àgbààgbà pastors, àwọn àgbààgbà wòlíì. Láìpẹ́ yìí ní nǹkan bí ọjọ́ méjì mẹ́ta ni mo sì mú ìran tí wọ́n sọ nípa Pastor Taiwo Òjó wá fún gbogbo ẹ̀yin èèyàn wa. Ní báyìí Pastor Enoch Adeboye ti ìjọ Redeemed Christian Church of God ó ní ìran wòlíì Ezekiel ló tún sún kàn. Wọ́n ní Ọlọ́run ló mọ ìgbà àti àkókò tó máa pe bàbá Adébóyè sọ́dọ̀. Ó lágbára o, ẹ̀yin èèyàn, ó gbẹnu tán. Nínú ìran tí wọ́n sọ, ẹ máa gbọ́ àwọn nǹkan, àwọn ìwà tí wọ́n ní bàbá Adébóyè ń hù tí Ọlọ́run ò nífẹ̀ẹ́ sí, tọ́lọ́run fẹ́ kí wọ́n yí padà ní kíákíá. Àtàwọn ìlànà tí wọ́n sọ wípé Ọlọ́run ti là kalẹ̀ fún bàbá Adébóyè kí wọ́n máa tọ̀ nínú iṣẹ́ ìránṣẹ́ tó gbélé wọn lọ́wọ́. Àmọ́ tí bàbá Adébóyè tí wọ́n tẹ patì tí wọn ò tọ̀ ọ̀nà yẹn rárá. Àti àwọn ọ̀rọ̀ ìran ikú tí ọ̀pọ̀ àwọn wòlíì míì gan ti ń rí sí bàbá Adébóyè sẹ́yìn. Ẹ wò ẹ̀yin èèyàn wa, ọ̀rọ̀ pọ̀ nínú fọ́nrán yìí o. Nǹkan kì í ṣẹ̀ṣẹ̀ ẹ̀ràgó, ẹ tún jẹ́ àjọgbé ìyẹ̀wò. Ìkànnì Digi-Naija television yìí náà tún rèé. Ẹ máa subscribe and follow us, like, comment and share this video. Fídíò bàbá wòlíì Ezekiel tó ti tú ìran nípa Pastor Enoch Adeboye ó ń rèé. Let's watch it together and a máa padà wá sọ̀rọ̀ lórí ẹ̀. Pastor Adeboye Enoch ṣìíríbò kò bá sọ̀rọ̀. Pastor Adeboye Enoch. I am the Lord. Èmi ni Olúwa. Ṣìíríbò kò bá sọ̀rọ̀. That created heaven and the earth. Tó dá ọ̀run àtayé. I am the beginning. Èmi ni ìbẹ̀rẹ̀. The middle and the end. Èmi ni àárín àti òpin. I am the Alpha, Omega. Èmi ni Alpha àti Omega. Wadabolika. Wakailibo sindayama kailibo. I am the one. Èmi ni. The Lord is occurrence. Ni mo gba ìṣẹ̀lẹ̀ láàyè. I am the one. Èmi The ni. allow them to have their ways. Èmi in ni your life. mo gbà And wọ́n to mock láàyè. you. Say the Lord. Èmi ni mo gbà wọ́n láàyè nínú ayé ẹ̀. Wakailibo. Watabolika. Indayama kailibo. Watabolika. I've sent messages to you Mo ti ránṣẹ́ sí ọ on a different path. ní ọ̀pọ̀ ìgbà. Indayama kailibo. I have allowed situation Mo ti to gba deliver messages ìṣẹ̀lẹ̀ to you. láti jíṣẹ́ fún ọ. Shiribo kubasaribo kubasiribo. I've sent my mouthpiece Mo ti rán ẹnu mi to deliver the message to you. láti Watayama. jíṣẹ́ fún ẹ. Kailibo. You remain adamant. O kọ̀ o tẹ̀sí. Watabolika. You allow your thoughts to speak to you. Say the Lord. O jẹ́ kí Ọlọ́run ẹ máa bẹ́ẹ̀ sọ̀rọ̀. Watabolika. I love you, of course. Sindayama. Mo fẹ́ ẹ. And I created you Bẹ́ẹ̀ ni mo dá to be ẹ holy from the heaven. Say the Lord. láti jẹ́ mímọ́ láti inú ọ̀run. I gave you an assignment. Mo gbéṣẹ́ lé ẹ lọ́wọ́. What's in Dayama Kailibo? Kailibo. I give you wisdom, Mo fún ẹ ní ọgbọ́n, knowledge in Dayama. ìmọ̀, What's in Dayama Kailibo? But this knowledge ṣùgbọ́n ìmọ̀ will yìí be manipulated in Dayama. a ti ṣe àyídáyídá That's ẹ̀. why Ìdílé I lẹ́yìn allow food to correct you. Say the tí mo Lord. fi ní kí àwọn òpè máa kọ́ ẹ. What Dayama? What's in Dayama Kailibo? I divide those who are mocking you Mo into several parts. dìde sí àwọn tí wọ́n ń gàn ọ́ ní ọ̀pọ̀ ọ̀nà. Shiribo. Watabolika. Both of them, I raise them up to spread my gospel. Lára wọn mo gbé wọn ga kí wọ́n lè fọ́n ìrere mi Watabolika. From every situation, nínú gbogbo ìṣẹ̀lẹ̀. I gain. Say the Lord. Mo jèrè ní Olúwa wí. Wasindaya makailibo. Watabolika. This part, kailibo. I'm using them for my work. But they don't know. Mo ń lo àwọn ilé fún iṣẹ́ mi ṣùgbọ́n wọn ò mọ̀. Ubasiribo. They thought they were mocking my gospel. Wọ́n rò pé àwọn ń gan But ìrere at mi the same time, ṣùgbọ́n they náà are spreading my gospel. Say the Lord. wọ́n ń fọ́n ìrere mi The káàkiri. second part, Abala kejì, they are those
ó ní àwọn Siribo, who have been assigned tí a ti yàn from the kingdom of hell láti inú ìjọba ọ̀run àpáàdì to tackle the kingdom. Say the Lord. láti dìde tako ìjọba. Watayama Sindayama Kailibo. Watabonika. They were raised a gbé wọn dìde to have your soul. Siribo. láti gba ọkàn rẹ. Sindayama. Watabonika. Watayamigo. ọ̀gbẹ́ mi ni olúwa Kailibo. Who can never break his covenant. Say the Lord. tí kò lè da májẹ̀mú rẹ̀. Sindayama Kailibo. Watabonika Sindaboniku Kailibo Sinda. I remain faithful. mo jẹ́ olódodo. Watabonika. Another part. They are those who are being influenced by the situation of your life. ó pé ọ̀pọ̀lọpọ̀ ní àtirúsókè nípa Watayama. ìṣẹ̀lẹ̀ ayé. You see this set of people. orí àwọn èèyàn yìí Kailibo. Watayama. They don't know me. wọ́n ò mọ̀ mí Neither do they see me. See bẹ́ẹ̀ ni now. wọ́n rí mi. Watayama. They join multitudes to do evil. Kailibo. wọ́n fi ara wọn sílẹ̀ láti máa ṣiṣẹ́ búburú. Watayama Sindayama Kailibo. You see this set of people wá àwọn èèyàn yìí that have mentioned. tí mo dárúkọ. Part of them ara wọn will come to this life wọ́n wà sí ayé yìí. and they will go like that. bẹ́ẹ̀ ni wọ́n padà They will bẹ́ẹ̀. die unfulfilled. Say the Lord. wọ́n á kú láì ní ìṣe. Wasindayama Kailibo. Part of them, ara wọn Kailibo, will regret for coming to this world. wọ́n á kábàámọ̀ pa àwọn wá sáyé yìí. Part of them will die untimely. ara wọn á kúkú àìtọ́jọ́. Siribo kuba siribo kuba siribo. Part of them, ara wọn Kailibo, will I take back to my side. ni màá mú wá sí ọ̀dọ̀ Siribo, mi. who will preach the gospel? Say the Lord. ta ni yóò wàásù ìrere. I give to my voice. bómi Shindayama Kailibo. I am the Lord. èmi ni olúwa. Shindayama. Wanda Monica. Wakailibo. Wasindayama Kailibo. Watabonika. Shiribo. You see the fool? ẹ rí àwọn òpè. Good God. They lọ́rọ̀ are pé correcting the wise. àwọn ń tọ́ ọlọ́gbọ́n. Yes, of course. bẹ́ẹ̀ ni I gave you wisdom. mo fi ọgbọ́n fún ẹ. I gave you knowledge. mo fi ìmọ̀ I fún ẹ. gave you understanding. mo fi òye fún ẹ. You allow things of the world ó gba ohun tí to ayé take it away from you. láti gbà lọ́wọ́ ẹ. Watabonika. Kailibo Sindaboniku Watabonika. Where is my garment? aṣọ ìkún wa mi dà. Where is my authority? àṣẹ mi dà. Where is my visa? ìran mi dà. Watayama. Kailibo. I give to my voice. bómi I raise you. mo gbé ẹ sókè. Siribo. As my mouthpiece there gẹ́gẹ́ bí ẹnu mi nígbà for you náà to correct the people. láti tọ́ àwọn ènìyàn sọ́nà. Shindayama. You stand to sue for the world for a little time. ó ṣe é fúngbà You díẹ̀. go back to the promise. ó padà sínú You èbíbì. allow the gullible. Shindayama ó Kailibo. gba àwọn oníjẹkújẹ To draw ènìyàn you away. láti fà ọ́ lọ. Shindayama. I give to my voice. bómi You allow the things of the world. ó gba nǹkan tinú ayé Kailibo. To draw you away. láti fà ọ́ kúrò. But they still love you. ṣùgbọ́n mo sì fẹ́ ẹ. That's why ìdílé lẹ́yìn I will honor. I will not allow their plan to come to fulfillment over tí mi ò you. ní gba ìmọ̀ wọn láti wá sí ìmúṣẹ lórí ẹ. Watabonika. Watayama Sindayama Kailibo. I give to my voice. bómi Siribo. My dog. Who have left you? àdàbà mi tí wọ́n ti fi ẹ́ sílẹ̀. Siribo kuba siribo kuba siribo kuba siribo. We are in town in a minute. ni mo lè dá padà ní ìṣẹ́jú kan. Siribo. In that minute. ní ìṣẹ́jú kan náà. Siribo. If you pass that test, can I keep it? If you fail, in the Makalibo, I will leave you to your face. Say no. tó bá ṣe máa dúró ti ìlérí náà tó bá kọ̀ Kailibo. máa fi ọ́ sílẹ̀. What's in the Makalibo? I give to my voice. bómi And allow situations. mo gba ìṣẹ̀lẹ̀ Then your hope. nílé ẹ nígbà náà Yes, to correct yourself. láti tọ́ ẹ And sọ́nà to come back to me. láti dá ẹ padà sọ́dọ̀ mi. ó lágbára o ẹ rí pé àwọn ìran yìí lágbára púpọ̀ ẹ wo bó ṣe ń mú lẹ́yọ kọ̀ọ̀kan mo lérò wípé ẹ̀yin tí ẹ mọ tẹ̀súnmọ́ pásítọ̀ Enoch Adeboye dáadáa
tẹ̀sí ń wo ètò yìí lákòókò yìí lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ má bá mi sẹ́ǹdì fídíò yìí kó máa lọ títí tá a fi dé ọ̀dọ̀ Pastor Enoch Adeboye o torí àwọn ìran yìí ó lágbára púpọ̀ kì í ṣe àwọn ìran tí wọ́n lè kọ etí ọ̀gbọ́n sí ni ẹ tún jẹ́ a máa gbọ́ wọn lọ. Watabolika, Kailibo, it came from me, Shindayama. It's not the devil. Ó wá láti ọ̀dọ̀ mi kì í ṣe láti ọwọ́ èṣù láti tọ́ ẹ sọ́nà ní gbọ́ mi. And for allow many situations. Mo ti gba ọ̀pọ̀lọpọ̀ For your ìṣẹ̀lẹ̀ life to train you. ní ayé rẹ láti kọ́ ẹ. Again to my voice. Gbọ́ mi. I created you. Mo dá ẹ Shiribo. To be the guide for the people. láti máa tọ́ ipa àwọn ènìyàn. Shiribo. But Ṣùgbọ́n you are running after the things of the life. ò ń lé nǹkan ti ayé. Those I've given to you for free. Àwọn tí mo kó lé ẹ lọ́wọ́ lọ́fẹ̀ẹ́. Kailibo. Again to my voice. Gbọ́ mi. My daughter that I gave to you. Ohun tí mo fi fún ẹ̀yìn. You refuse Ó kọ̀ to uphold it. láti dì í mú. Again to my voice. Gbọ́ mi. You refuse to rebuke where it is necessary. Ó kọ̀ láti yọ níbi tó yẹ. Watabolika. Those Àwọn I do not give a chance to rebuke you. wọ́n tí mi ò fún lórí ọ̀fẹ́ láti yọ ẹ́. And they rebuke you. Bẹ́ẹ̀ ni wọ́n ń bú ẹ. You see this kind of people? Irú àwọn èèyàn yìí We are punished. Say no, no. ni màá bá wí. I categorize them as a word. I use them Mo lò wọ́n for a particular period of time. fún àwọn àkókò kan. I disown them. Say no, no. Mo kọ̀ wọ́n sílẹ̀. Again to my voice. Gbọ́ mi. Many. Ọ̀pọ̀ Diama. I said upon my clothes. wọ́n ti tẹ aṣọ ẹ̀gún àmì mọ́lẹ̀ See Diama. Kailibo. Just because they tampered you. nítorí pé wọ́n fọwọ́ kàn ẹ́. What Diama? Again to my voice. Gbọ́ mi. I created my gift Mo dá ẹ̀bùn mi in you sínú rẹ and in that church. nínú ìjọ The náà. thing of the world. Ṣùgbọ́n ti ayé Don't allow the gift to function. kò jẹ́ kí ẹ̀bùn náà dàgbà. Again to my voice. Gbọ́ mi. You silence my voice. Ó pa ẹ̀mí mi What mọ́lẹ̀. Diama? Sin Diama. Kailibo. And you had yourself to be blamed. Sin Diama. Bẹ́ẹ̀ ni ó búra rẹ. Shiribo. Kuma Shiribo. Wasinama Kailibo. You see those Ṣé o rí àwọn who have received the vision of your death. tí wọ́n ti gba ìran ikú rẹ? Wasinama Kailibo. They want to glorify. They want to glorify themselves. They want to give themselves glory. Wọ́n fẹ́ gba ògo fún ara wọn. Watayama Kailibo. We are disgraced. Shut up. Àwọn ni màá dójú tì. Watabolika. Your life is with me. Ẹ̀mí rẹ wá pẹ̀lú mi. Watabolika. I will take it when I wish. Màá gbà á tó bá tó àkókò. No one can dictate for me. Sit Kò sí down. ẹni tó lè sọ pàṣẹ fún mi. Watabolika. Kailibo. The time I will take you home. Ìgbà tí màá mú ẹ wá sílé, I will not even reveal it to you. Shiribo. mi ò ní fi hàn ẹ́. It will cause no unaware. Yóò dé lójijì ni. Shindayama. Watabolika. But I may say you. Ìgbọ́n mo gbọ́dọ̀ sọ fún ẹ. The standard you have in this church Ìpele tó wà ní tìjọ yìí is not my own standard. kì í ṣe ìpele mi. Watabolika. Woman doctrine. Àgbékalẹ̀ ènìyàn. Shindayama is the one that is controlling you. Ó ní òun gbà kó darí rẹ. Watabolika. I have promised you. Mo ti ṣèlérí fún ẹ Kailibo. For you to reign with me. láti bá mi jọba. I've given you mine naturally. Mo ti fún ẹ ní ìmọ́lẹ̀ lójú ọ̀nà náà. You went ahead Ṣùgbọ́n tẹ̀síwájú to acquire láti gba what is not coming from me. ohun tí ò wá látọ̀dọ̀ Then mi. make your clothes stay. Ó wá mú àbàwọ́n sára aṣọ ẹ. Shindayama. Make total disgrace to your life. Say that Lord. Ó wá mú ìdójútì wá sí ọ̀dọ̀ rẹ. Again to my voice. Gbọ́ mi. Shindayama Kailibo. I created you completely. Mo dá ẹ ní pípé. Shindayama. A second dwelling in your wife.
ọwọ́ àjèjì ó ń gbé pẹ̀lú ìyàwó rẹ. I am the Lord. Èmi ni Olúwa. I will visit the place. Ó lágbára o ẹ̀yin èèyàn ẹ rí i pé àwọn ìran tí wòlíì Ezekiel tún tú kalẹ̀ nípa bàbá Adébóyè ó gbẹ̀nu tán. Kí ló opinion yín lórí àwọn ìran tí wọ́n sọ kalẹ̀? Ẹ máa jù sí comment. Àmọ́ ká tó wá máa lọ, ẹ jẹ́ ká lọ sí under comment section fídíò bàbá wòlíì Ezekiel ká lọ gbọ́ nǹkan táwọn èèyàn ti ń sọ nípa ọ̀rọ̀ ìran tó sọ kalẹ̀ yìí. Ó yá ẹ jẹ́ ká jọ wo comment ká jọ ka díẹ̀ nínú ọ̀rọ̀ tí àwọn èèyàn ń sọ. Peter James ó ní yes so who has ear let him hear what the Spirit of God has said. Ní ọ̀dà pósì bàbá Ezekiel yìí lọ́dà fídíò bàbá Ezekiel a lot of comments ló wà ń bẹ̀ a kàn máa ka díẹ̀díẹ̀ sí etí ara wa ni. And a lot of people ló ń dẹ̀ ń tàgì bàbá Adébóyè sí under video yìí wọ́n tag RCCG yẹn church bàbá Adébóyè they are tagging everybody that they know that this video can get to them so that ó máa get sọ́dọ̀ bàbá Adébóyè náà ẹ jẹ́ ká máa ka àwọn comment yẹn lọ báyìí. Samson Babatunde Okunloye ó ní God correct his people and that is true. Another person Timi Prince ó ní Kalimu well done o. Kí nìyẹn túmọ̀ sí because ó tún fi laughing emoji sí I don't understand ẹ̀yin èèyàn ṣó ń try láti mọ́ọ̀kì ọ̀rọ̀ wòlíì ní àbí báwo ó ga o àwọn èèyàn míì wọ́n ṣáà kí n fẹ́ ń take ọ̀rọ̀ wòlíì serious. Okunloye Oluwaseyi Moses ó ní son of man I have made thee a watchman unto the house of Israel therefore hear the word at my mouth and give them warning from me. Ezekiel 3:17 ẹnìyẹn quote Bible ni. Samson Babatunde Okunloye ó ní God wants your total obedience sir. Listen to the voice and correct yourself sir. So a lot of people are really tagging Baba Adeboye under this video. My people, a lot of people don't tag wọn under this video so that ó máa get sí ọ̀dọ̀ Baba Adeboye ṣe mọ̀ anyone ẹni tọ́lọ́run bá nífẹ̀ẹ́ sí ló máa ní kán ríran sí so that ẹnìyẹn máa lè change àwọn nǹkan kan tó bá ń ṣe tọ́lọ́run ò nífẹ̀ẹ́ sí. Dúrójayé Emmanuel Abayomi ó ní God speaks once again I heard power belongs to God. Then also for another comment no say under that same comment wípé the voice is of God for Pastor E.A. Adeboye it to the voice of God. Ọjẹ́tọ́lá Sunday Ṣeun ó ní the problem I have with prophets and their prophecies is that they are repeating what God has said in his word. Listening to what this man has been calibrating, everything is in the Bible. However, any prophecy that is not intercept the word of his error. I don't understand. However, any prophecy that is not intercept the word of his error. Kudos to you, sir. I don't really get what this person is saying because he's saying he has a problem with the prophecy, the prophet and their prophecy, and he's still saying kudos to him, sir. I really don't get what he's trying to say. Joyce Akintoye only this is deep. God have mercy. So ẹ̀yin èèyàn oríṣiríṣi comments ló wà ní under video wòlíì Ezekiel. But in my own opinion, èmi believe pé ẹni tọ́lọ́run bá nífẹ̀ẹ́ sí òun ló máa ní kán ríran sí. Nígbà tọ́lọ́run ti lè nífẹ̀ẹ́ Pastor Adeboye to this extent pé wòlíì ríran sí wọn, ǹjẹ́ kò wá yẹ kí àwọn náà take heed to correction kán bá Ọlọ́run sọ̀rọ̀ sí ìsọ pé ìránṣẹ́ Ọlọ́run náà làwọn náà kán bọ́lọ́run sọ̀rọ̀ kán dẹ̀ make amendment níbi tí Ọlọ́run fẹ́ kán ti make amendment. Kí ni opinion yín lórí ọ̀rọ̀ yìí? Ẹ máa bá mi fi sí comment. Ẹ má gbàgbé láti máa subscribe and follow DJ Naija Television. Ẹ like video yìí kẹ́sì máa bá mi share kó máa lọ lórí ayélujára. Ẹ ṣé púpọ̀ tẹ́ ń darapọ̀ mọ́ mi ní gbogbo ìgbà